ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. àwọn crisis tó ń lọ lágbolé fújì ìwé ní ìwọ̀n aṣọ eléyìí ọ̀la àwọn tún gbogbo ẹ̀ ṣáà bẹ̀rẹ̀ sí ní kọlu ara wọn ojú ò lè fi wò kí ló ṣe. ẹ ṣe gan ṣe rí question tẹ bẹ̀rẹ̀ yẹn ṣe good question kíni yẹn ti di bíi àyànmọ́ fún fújì so ti yẹn ó ti di bí àyànmọ́ fún fújì for instance ẹ jẹ́ kí n fún yín ní example kan ẹ wo àwọn ìjọba tó wà ń bẹ̀ ẹ̀sìn àwọn tó ń ṣe tó ń darí ẹgbẹ́ onífújì ìyẹn Fuman lábẹ́ aláṣẹ Alhaji Sikiru Ayinde Agboola SK Sensation àwọn ni president ẹgbẹ́ wa so èmi ni treasurer àwọn national treasurer gbogbo ẹgbẹ́ onífújì ní Nàìjíríà but wọ́n ti ṣiṣẹ́ takuntakun lórí pé kíjà yìí kó má wáyé pé kí gbọ́n mi sí omi ò tó kó má wáyé ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ti dàbí inú fún bó ti dàbí àyànmọ́ tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹ̀lẹ́pẹ̀ ló mọ wọn múlélẹ̀ ṣé yẹn sìn ó kọ́ nìkan náà rẹ́kọ̀dù nìkan gbogbo àwọn kan mẹ́rin náà ni mi ò ń gbà ẹ̀ tí mo fi kọ́ ó ní àrífín ìyapa alágbolé fújì ìwọ̀sí ìyapa alágbolé fújì àwọn ọmọdé àná tán gbégbá fújì lánàá tán bá ti ń kọrin bí wọ́n jàjà lókìkí wọ́n ní respect fún ẹgbẹ́ bùrọ̀dá wọn mọ́ wọ́n ní respect fún ẹgbẹ́ dáàdì wọn ẹ wò wọ́n fẹ́ máa fàgbà pa ṣáyó wọ́n ti gbàgbé wípé bọ́mọdé láṣọ bí àgbà èlèlé kì í sà bí àgbà ọ̀rọ̀ yẹn náà ń rò débi ń gbà yẹn tí bá kàn rí ọmọdé kan tọ́nù bá ti ṣàánú ẹ̀ á kàn ta sí àwọn tó jùlọ ẹni à so bẹ́ẹ̀ kó má lè wáyé mọ́ ó sì ń wáyé náà ni pàṣẹ paná kan nìkan rú ó ti dé gbẹ̀yìn ọ̀tẹ̀. kí wà ní ẹrù pé ọ̀nà àbáyọ ẹ wòye tó ṣẹlẹ̀ èyí tí kéwà sọ pé fújì mi mi mo ní fújì ìyẹn kọ́kọ́ já rìnrìn ta ló ní fújì gan-an. ẹni tó ní fújì ó clear ṣó ti yẹ yín ẹni táwa mọ̀ tó jẹ́ olùdásílẹ̀ fújì ó ní Alhaji Sikiru Ayinde Barrister Agbájilọ́lá ẹni tó dá fújì sílẹ̀ yẹn àwọn náà dá sílẹ̀ tó yẹ pé eléyìí náà wá pẹ̀lú ẹni tó tún kí wọn lọ́wọ́ kí mi gbọ́dọ̀ gbàgbé bàbá Alhaji Kollington Àyìnlá wọ́n dìjọ wà ní in fact nígbà míì mi ò fẹ́ sọ ọ̀rọ̀ délẹ̀ láàrin wọn because nígbà táwa gbọ́njú ta bá fújì àwọn méjèèjì wọn jọ ń ṣe fàǹfà so ìgbà tó yá tí Alhaji Sikiru gbé rẹ́kọ̀dù kan jáde so yẹn sìn olówó clarify pé ẹni ló dàbí pé founder so yẹn but téèyàn bá kàn ń gbọ́ wọn from the genesis bó ṣe ń lọ èèyàn á rò pé àwọn méjì náà jọ so mi ò fẹ́ sọ̀rọ̀ lórí àárín ẹ̀ pọ̀ but sábà ní ká sọ so yẹn ẹ tó ní fújì gangan ní Barrister àwọn náà ní fújì kò sí àní kan bẹ́ẹ̀ àwọn náà ní. So the difference is clear. ó clear honestly. ẹ kí lẹ́yìn wá rí sí ọ̀rọ̀ acapella ò ṣàkàpẹ́là. acapella ló kéré ju ibi tí ẹ láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ṣe rí gbàtàwà ti jẹ oyè ẹgbẹ́ àwa ń sá fún gbogbo irú nǹkan bẹ́ẹ̀ bọ̀ tán bá ní ká gbé acapella kalẹ̀ mo lè ṣe 7 hours fọ́gbọ́dà máa ó rọrùn jù ṣe pété tílù bá wà ń bẹ̀ gangan níṣẹ́ tílù bá wà ń bẹ̀ ẹ máa listen sí gbogbo ẹ̀ náà kó lè dùn náà ni ó lè dùn ni ṣe bí gbàtàn nìkan ní acapella tíyàn kan ní acapella tó bá tó bẹ̀
àti lẹ́yìn kan náà tó ti jáde so yẹn sìn tó náà dẹ̀ ó dẹ̀ proof ẹ̀ pé ló bá jẹ́ pé acapella yẹn òun náà fẹ́ díje so. ṣé ó dáa ká máa challenge ara wa pé tó bá lè wẹ̀ ó yá bọ́ sódò tó bá lè gbẹ̀ ó yá kán lùdò. Ó máa ń dá ńgbà míì kí ló máa ń jẹ́ kó dáa ni pé ṣe rí kí ni kò wà ní Fuji most of the Fuji musicians wọ́n máa ń feel too superior problem kan ní nìyẹn even ẹnìkan tí o ti tó kankan náà ń bẹ̀ ó náà ní ọ̀gá náà lọ gbogbo àwọn àdámọ̀ Fuji nìyẹn so kò fi tí kò sẹ́ni kankan tí èèyàn lè blame jù láàrin yẹn but gbogbo ẹ̀ náà ó máa ń jẹ́ kí Fuji dùn ní so ti yẹ yẹn ó máa ń jẹ́ kó dùn because ó máa ń hot tó bá ti lọ ń tutù jù náà kò dáa. gbogbo crisis yẹn gbọ́mùsọ̀mù tó yẹn ó dáa. wọ́n jẹ́ kó mọ̀ pé wọ́n á jẹ́ kó mọ̀ ń ta pé Fuji wà so ti yẹ yẹn èmi ò lòdì sí láti bẹ̀ náà ẹlòmíràn tún jáde ńbẹ̀ upcoming mi tẹ́ ẹ̀mọ̀ tó ní ẹ̀bùn tó náà bá tó fẹ́ showcase ara ẹ̀ á tún jáde àwọn aríyárí pé ẹlẹ́yìn náà lẹ́bùn so kò sí kan tó bá dì ńbẹ̀ ènìyàn yẹn kúrò ní Fuji láìláì mi ò rẹ́ tó lè ṣe babaláwo àti pásítọ̀ àtàfà ò lè ṣe bí a ó máa wà ní bó ṣe máa wà nìyẹn so kò ń ṣe kíní ó ti di àyànmọ́ ni àyànmọ́ Fuji nìyẹn ẹ̀rí kọ̀ọ̀kan ṣe wàhálà tẹ́gbẹ́ tó wà ń bẹ̀ tó ń ṣe àwọn fún màá tó wà ń bẹ̀ wàhálà tí wọ́n ṣe ká má lè jà kó má lè ṣe kó má lè ta gbogbo ẹ̀ náà yọ ni tó bá tutù díẹ̀ àtúgbòrò eléyìí ìfà ṣe à ń pé gbogbo ẹ̀ òtútù ó hot ni so wàá jẹ́ kó mọ̀ pé Fuji wà fully on ground. ọ̀rọ̀ ńlá wàá jẹ́ kó mọ̀ pé Fuji ṣì wà fully on ground. èrè yẹn táwọn èrò yá gbágán táwọn èèyàn ti má gan Lokoso ní Sabido ní Ajani ní alẹ́yẹ méjì ò jẹ̀dí yẹ lóko tó jẹ́ pé kò falùjọ ṣeré kò gbádùn rìn dínríndín ẹ̀yin onílù mi kẹrẹ́wà sálùjọ yẹn ká lè mọ̀ pé Loko ló ṣeré. ó yẹ kọrin fún iléeṣẹ́ òtún fún. Owutu FM láwa yìí iléeṣẹ́ yìí ò ní jóná ìwọ tó fẹ́ polówó ọjà ẹ̀ ṣáàtì máa bọ̀ ń bí Owutu FM náà sọ nígboro náà sọ tí ò dúró wọn dúró lójú kan wọn tẹ̀síwájú ní Ajani lójoojúmọ́ ìwọ tó bá jó lórin bóyá òun kọ Fuji ni tàbó òun kọ gospel ni tàbó òun kọ jùjú èyíkéyìí yòówù kò lè máa kọ ṣáàtì máa bọ̀ ní Owutu FM wọ́n á gbé ẹ jáde ayárípo lẹ́wùn dáadáa lẹ́wùn orin. Thank you for watching. Kindly subscribe to our YouTube channel, Lokoso FM Lagos. Bye.